Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò àgbáyé. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ̀mbẹ̀yẹkẹ lẹ̀ ń pè mí lónìí. Ẹ tún wò ó lóní Bẹ̀mbẹ̀yẹkẹ. Mú àpẹlú lámèyító àwùjọ ni wọ́n jẹ́ ọ̀mọ̀wé, kódà onímọ̀ olólùfẹ́ Yorùbá ni wọ́n jẹ́. Alàgbà Ìdòwú Ọ̀ṣọ́tìmẹ́yìn, mo kí yín, ẹ kú dédé wòyí. Ẹ kú ìrọ̀lẹ́ o, Ẹ ẹ kú ṣeun. ijọ́ mẹ́ta o, ṣé dáadáa lọ bá yín, ṣé àlàáfíà lẹ wà? Àlàáfíà ni o, àlàáfíà ni. Mo sì Tọ́ kí gbogbo àwọn ọmọ Nàìjíríà káàkiri àgbáyé náà. ẹ ṣeun, ẹ ṣeun. Ǹjẹ́ agbára wà nílẹ̀ Yorùbá? Agbára wà tó pọ̀, Hmm. tó pọ̀. Kí lẹ́ẹ̀rí tẹ́ fi lè Ṣé sọ pé agbára wà? Àwọn ẹ̀rí wo lẹ ní? àwọn ẹ̀rí tẹ́mi rí ni number one ní nígbà ayé White ẹ̀ tí mo kéré sí àwọn kan sọ pé ilé wa ò jìnnà sílẹ̀ Awólọ́wọ̀. So ìgbà White ẹ̀ yẹn tí wọ́n bá ń jà, àwọn Dẹ́mọ, àwọn Ọ̀gá, àwọn ẹgbẹ́ Awólọ́wọ̀ tí wọ́n bá ń jà, àwọn ilé kan wà ládùúgbò wa ńgbà tó bá fẹ́ jó wọn á da petrol sí, wọ́n bá ṣáná sí kò ní dáhùn, ilé yẹn ò ní jó, wọ́n á ṣá ẹlòmíì ládàá, ẹ lè rí àpá àdá yẹn gbẹ̀jẹ̀jẹ̀ ò ní jáde. So ìyẹn ní kínní experience mi nígbà tí mo wà ní primary school, yá primary 1 2. Then nígbà tí ogun wá dé, civil war dé, à ń gbọ́ táwọn olórin kọrin, ṣe rí àwọn tá à ń sọ nìyẹn kan ọlọ́kan táwọn olórin àbáwọn eléré bá ń ṣe àwọn nǹkan tó ṣẹlẹ̀ ni mo bá pàdé ní philosophy of arts. Àwọn nǹkan tó ṣẹlẹ̀ ló ń try láti fi sí àkọọ́lẹ̀ kó má bàa parẹ́, àwọn fi sí àkọọ́lẹ̀ kó má bàa parẹ́. So ẹ mára àwọn olórin tó ń kọrin nípa Adékúnlé, Benjamin Adékúnlé bó ṣe ń jà lójú ogun, àwọn Ayọ̀ Àríyọ̀, Kọ́lẹ́nà Ayọ̀ Àríyọ̀, ó tún gbàgbá ẹnìkan tọ́rọ̀ yẹn dáadáa tó jà gan. So nígbà tí ogun yẹn wá parí, gẹ́gẹ́ mo ti sọ fún yín ní àwọn kìíní tá a kọ́kọ́ ṣe, àwọn tẹ́nàsì dáàdì wa bíi 60% ní Ìgbò, àní kọ́ máa lọ wọn lọ, bọ̀ dáàdì wa ní tógun bá parí they are welcome. So nígbà tó ogun parí wọ́n padà wá pẹ̀lú sílípàsì, aṣọ tó ti ya, a ṣáà ràn ọ́ lọ́wọ́. Màmá mọ́mì mi, àmì ẹ̀gbọ́n mọ́mì ràn ọ́ lọ́wọ́ fún ọ ní nǹkan tó máa tà, dáàdì wa dẹ̀ ní kó má sanwó ọdún kan. So ibi tí mo wá ń lọ ni pé torí èmi ó dẹ̀ ń pé láti kékeré ló ti jẹ́ pé mo le láti máa gba nǹkan gbọ́ tó ti yẹn. Ó dẹ̀ ń pé mo sọ fún yín pé inbuild kí ni wọ́n ṣe sọ fún wa pé philosophy yẹn wọ́n bímọ wa ni, but àwa kan ò ṣàkíyèsí, àwa fi ṣiṣẹ́ ṣe, but àwọn kan wọ́n conscious of it pé àwọn ní ẹ̀bùn yẹn wọ́n lò. So nígbà tí mo wà kékeré mo máa ń question gan, mo máa ń béèrè ìbéèrè tó le ní school ní gbogbo ẹ̀, máa ń béèrè ìbéèrè gan. So tẹ́ bá dẹ̀ sọ nǹkan fún mi, mi tètè gbàgbọ́, màá fi sọ́wọ́ sí, màá máa wá ẹ̀rí pé kí ní tẹ́ sọ yóò rí. So ìgbà tí wọ́n wá parí, tí wọ́n wá bẹ́ tó bá ti ń sùn, táwa bá ti sùn, àwọn máa ń jí dáàdi wa, tíjà máa bẹ̀rẹ̀, àwọn Ìgbò yẹn wọ́n máa bára wọn jà, á máa ṣára wọn ládàá gidi mà ní. Àwa jí dáàdi wa pé ìjà ti bẹ̀rẹ̀, kí ló ń jà lé lórí? Ọ̀rọ̀ Brigadier Adékúnlé ló ń jà lé lórí, wípé kò lágbára, àwọn kan ló lágbára. Kí ló ń sọ yìí? Brigadier ló ń gba ogun, ìgbà táwọn confront ẹ̀ lónìṣà, nǹkan báyìí wọ́n pa, wọ́n pieces ẹ̀, sọ̀rọ̀ mi yẹn pé ó tún 1 hour later àwọn gbogbo Adékúnlé tuntun jà ń bò mí. Eléyà ní àkíní yẹn, aláwọ̀ tún ta petrol sí, ẹmọ wọ́n pọ̀, wọ́n máa bára wọn jì, wọ́n máa lura wọn gidi, tí dáàdì wa wá jí pé nígbà tó tẹ̀sẹ̀jì kan dáàdì wa ní àwọn máa lé yín kúrò nílé o, torí ẹ̀ ń jẹ́ káwọn sùn. So káwọn èèyàn tó lè máa ṣára wọn ládàá nítorí Benjamin Adékúnlé, wọn á rí pé lóòótọ́ lágbára wà. So ìkan tó tún jẹ́ kí n believe ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní Ìbàdàn, ní school Ìbàdàn City Academy. So WNTV WNBS ta nígbà yẹn tó jẹ́ one in Africa, ó gbé ìṣẹ̀lẹ̀ yẹn. So principal wọ́n lé àwọn ẹ̀gbọ́n mi wà ní school yẹn, sí Kẹ́hìndé mi wà ní school yẹn, wọ́n lé wọn wálé, wọ́n wá sọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ báwọn ṣe ń sọ bíi pé kọ́ má purọ́ ní news wá gbé lálẹ́. Wọ́n ní ọmọ kan wà tí àrà wá pa ní school yẹn, màmá ẹ̀ ló rún àrá yẹn. Ìyàwó principal Ìbàdàn City Academy yẹn ni àwọn tó wá wà ní Ìbàdàn gbà tí mò ń sọ yìí,
wọ́n á máa gbọ́ tọrọ mi pé ọ̀rọ̀ tí mò ń sọdọ BNTV BNBS gbé. So ìgbà tí màmá yẹn ń kó àjọ ọmọ yẹn àmọ́ àtàwọn àbòdì náà sọ máa ń lọ fún outing data máa ṣeré fún ọjọ́ sátọ̀dẹ̀ àwa ṣeré bíi wákàtí mélòó kan. Ọmọ yẹn wá wálé ó béèrè lọ́wọ́ màmá ẹ̀ wípé òun ní ìdí owó kọ́ fóònù lówó, màmá ẹ̀ ní kò sówó. Ọmọ wa wọnú yàrá lọ ló wá rí owó tó pọ̀ lórí bẹ́ẹ̀dì. Ọmọ wa ní màmá yìí kí ni màmá yìí tẹ̀ ń sọ. Ọkùnrin kan ṣoṣo tó dẹ̀ bí nìyẹn ó dẹ̀ mọ̀wé. Ọmọ ẹ̀ wá mú lára owó yẹn. Bàbá ẹ̀ ní principal mọ̀ kí bàbá ẹ̀ mọ̀ àdé skul tó náà principal máa ń bá bàbá gbé skul báyìí. Ó wá lọ ó wá padà sí skul. Ìgbà tí màmá wa wọ tí ọmọ yẹn wá lọ tí màmá wa wọlé ló wá kawó owó wá pé màmá bẹ̀rẹ̀ sí pariwo sí gbọ́n tó wà níbi ta ló mówó mi o, ta ló mówó mi, wàhálà máa ṣẹlẹ̀ o, kì í ṣèmi ni mo ti ń dájọ́, mi ò kò sí gbogbo ẹ̀ ló mọ̀ mí lólótìtọ́, ẹ má bà ayé mi jẹ́ o. Ó pariwo títí kò sẹ́ni ṣe. Màmá ẹ̀ wá lọ sọ́dọ̀ àwọn oníṣàngó. Ó wá lọ rán àrá sí ẹni tó gbowó yẹn. Bí àrá ṣe wọ boarding house nìyẹn ló wá bẹ̀rẹ̀ sí wá ọmọ yẹn kiri. Nígbà tó rí ọmọ yẹn ló bá sán pa. So ìgbà tí òkìkí wá kàn gbogbo wọn tí wọ́n á ní kí wọ́n àwọn ọmọ máa lọ lé rẹ́rù ń bá wọn pé nǹkan tó tún lè ṣẹlẹ̀, wọ́n da gbogbo wọn sùkúù sílé, ọmọ tí ọ̀wà wálé. Ìgbà táwọn tó wá wà lẹ́gbẹ̀ẹ́ lé wọn wá sọ pé àràmà ti wá san níwùsí dẹ̀ ti gbé. Òkìkí wá kàn mọ́ màmá yẹn pé ọmọ ẹ̀ lóyún àrá pa. Màmá yẹn bá bá rí òun ti fọwọ́ ara òun ṣera òun, òun ti fọwọ́ ara òun ṣera òun. Ṣe rí pé agbára wà. Èmi gbogbo bó ṣe sọ tí nìsí gbé yẹn mi ò gbàgbọ́ tọ́. Bọ̀ nígbà tí mo wá lọ ṣe extramural kan ní ẹ̀gbẹ́ Òdìtọ́lá ní Ìbàdàn, mo wá pàdé bàbá tó ní principal yẹn. Òun ló wá mi ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ nínú ọ̀kan tó ṣẹlẹ̀ ó wá ń kọ́ wa ẹnìkan wá ṣe nǹkan kan ló wá sọ fún wa pé ká ṣọ́ra láti máa tètè bínú, ká máa fara balẹ̀ láti wádìí nǹkan, ká má tètè máa take action. Ni bàbá yẹn wá sọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ wá repeat wá lò ní ọmọ ẹni tó ṣẹlẹ̀ sí. Ló bá bẹ̀rẹ̀ sí kéèkan màní ó wá dàbí ìwà tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ bí ọdún 5 àbí 6. Bí bàbá yẹn wá ń ké gbogbo aláwa ń bẹ̀ pé kó má bínú kó má ṣe. Ọlọ́mọ kó ní nǹkan tó dùn ọmọkùnrin kan ṣoṣo tó ń bí tó dẹ̀ brilliant gan ló máa ń first. Ṣe rí i pé agbára wà nílẹ̀ Yorùbá, àwa là mọ̀ wá àwa là mọ̀ lò. Ó kàn ẹ ṣe agbára tó wà nílẹ̀ Yorùbá àwọn kan tiẹ̀ máa ń béèrè pé irú agbára wo ni a ní. Àwọn kan ní ìṣèbá agbára ká ba ayé ara wa jẹ́ la ní, kò sí agbára títún nǹkan ṣe. Ẹ gbọ́ irú agbára wo ni a ní. Kì í ṣagbára jẹ́ fún àpẹẹrẹ nípa ibi tí mo ti ń tẹ̀lé tí mo ń tẹ̀ sọ̀rọ̀ lọ. Kémi tó wá ní pásánálì pẹ̀lú nígbà tá a sọ pé àwọn ọ̀rọ̀ táwọn èèyàn bá ń sọ àwọn kankan wà tó jẹ́ òótọ́ ń bẹ̀. Nígbà tẹ́mi kéré àwọn àgbàlagbà máa ń sọ pé ní ìmọ̀ báyìí náà ti gbọ́ rí, wọ́n á ní téèyàn bá sick tó bá gbé dọ́dọ̀ àwọn dókítà tó gbójú, wọ́n á ní dókítà yẹn á sọ pé àwọn ayé ló wà ní ẹ lọ fi tìbílẹ̀ bọ̀. So wọ́n ní tẹ́ bá lọ sọ́dọ̀ lọ́ọ̀yà, wọ́n láwọn lọ́ọ̀yà yẹn á mọ̀ pé ẹjọ́ tó wà níwájú yìí àwọn ayé ló wà ń bẹ̀ ẹ láti tẹ̀sẹ̀ ìbílẹ̀ bọ̀ kan tẹ́lẹ̀ wọ́n ní kéèsì yìí o tó ti yẹ yín. But gbogbo yẹn tó yẹn bá sọ̀rọ̀ wájú tèmi tẹ́ ẹ̀ bá ti fẹ̀rí sí mi nígbà yìí gbọ́. Ṣé rí gbogbo bá ṣe ń sọ tó yẹn mi ò gbà. Ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ sí mi, àwọn ayé bá mi jà, wọ́n dà mí láàmú gan nígbà tí mo kéré, wọ́n dà mí láàmú gan. Màá sùn báyìí, gbogbo èèyàn máa rí mi lálẹ́ kí n tó sùn àjọpọ̀ta. Ìgbà tó bá di òun bá máa jí láàárọ̀ wọ́n á ti fa irun mi láàrin. Oríṣiríṣi spiritual attack tí n bá sùn wàhálà gbogbo ẹ̀ bẹ́ẹ̀. So ó wá di stage kan gbogbo ẹ̀ wá dá ó wá le gan. Dádì wa láti sọ pé kí n kúrò nílé bó wọn ò lè rí mi. Àwọn èèyàn ń sọ pé ó ṣe máa kúrò nílé, àwọn tenants ò jẹ́ tó jẹ́ Yorùbá Muslim àti Christian wọ́n ń bá mi bẹ̀bẹ̀. Ó lè ní kọ́ máa kúrò nílé yín gan tẹ́ délé ayé ẹ̀ lẹ́rìí ìrèlè káṣà máa fọ̀rọ̀ gùn lọ. Wọ́n wá lọ mọ́mì mi, wọ́n á mú mi lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n àkọ́bí wọn nílé Ifẹ̀. Mo ṣe mọ ilé Ifẹ̀ nìyẹn. So ńgbà tó wá lọ mú mi rí dókítà táwa rí yẹn, wọ́n ń pè ní Dr. Ojitiku, lecturer náà ní Ifẹ̀. Amẹ́ríkà ló ti kàwé sọ̀rọ̀ mi yìí, but brother mi kàwé ní Britain. So ló wá sọ fún brother mi ò lè gbàgbé ọjọ́ ẹ̀ láéláé, ọjọ́ ẹ̀ ní ṣe Fájẹ̀mírókò jáde láyé torí ibi tó ti ń yẹ̀ wá wò ni wọ́n pè ó receive call, wọ́n á lọ gbé call yẹn. So bó ṣe pariwo nìyẹn brother mi wá sáré lọ bá torí wọ́n jọ jẹ́ lecturer.
wípé kí ló ṣẹlẹ̀ ṣé kò sí o ló wá ní bad news kan ló ń gbọ́ ẹ mọ bí Fádéyẹmí ṣe popular tó wá ní ó sọ pé ó kú ó lẹ́rù ayé àrùn ọlọ́run bá òun pé tó lówó débi pé tó bá gba dókítà kọ̀ọ̀kan kó máa tọ́jú ìkànnà kankan ọmọ ọ̀ka ẹsẹ̀ kankan pé èlì òun wá gbà pé kò sẹ́ni tí kò lè mú owó ò gbà ó lè gbà yàn. so ohun tí dókítà yẹn kọ́ tó di pé dókítà yẹn sọ fún wádà mi pé n tó ń ṣẹlẹ̀ sí mi kì í ṣojú lásán ó ní kò síbi tó lè gbé mi lọ lágbàáyé ó ní ìbọn brọ́dà mi ti kà wọ́n ní Britain ó lóun kàwé lamẹ́ríkà ó ní kò sọ hospital tó lè gbé mi lọ lágbàáyé ó ní wọn ò ní rí nǹkan kan torí nǹkan kan ò ṣe mí àwọn ayé ló ń bá mi jà ṣe rí i pé àwọn agbára kan wà táwọn kan ní tó ń lò dáadáa irú àwọn dókítà yẹn wọ́n jẹ́ kẹ́ ẹ mọ̀ pé àwọn ayé ló ń bá yín jà. Dìde kó ṣẹ́tù sí Nàìjíríà dìde kó ṣẹ́tù sí Nàìjíríà kò yé wa mọ́ o Ọlọ́run jọ̀wọ́ wá dá sí o. Jésù dìde kó ṣẹ́tù sí Nàìjíríà Ọlọ́run wa. Ó dáa. so àwọn kan náà mo ń gbọ́ yín ẹgúnlẹ̀. àwọn kan náà dẹ̀ wà tó yẹ pé àwọn alágbára kan wà tó yẹ pé tó bá rí ọmọ ládùúgbò tó jọmọ olóríire àbí kinní kan wọ́n á dáàbò bò pé kó má bàa ṣe léṣe wọ́n á dáàbò bò pé wọ́n á wà lẹ́yìn ẹ̀ pé kó má bàa ṣe léṣe pọ́mọ tó máa wúlò fún ṣe rí inú wa ìwà tó ní kálukú bá mú àwọn kan wà tó yẹ pé ìkà ènìyàn ni wọ́n á mọ̀ọ́mọ̀ rí òótọ́ wọ́n á máa da nǹkan rú bí Olúwo yẹn àbáwọn bíi bọ̀bọ̀ tó wà lamẹ́ríkà yẹn ṣùgbọ́n àwọn tínú wọn bá mọ́ wọn ọmọ yìí rí olóòótọ́ nǹkan tó lọ́n fún wọn wọ́n fi ń ṣòótọ́ ni wọ́n dẹ̀ fi ń ran ọmọ ènìyàn lọ́wọ́. so àwọn agbára ìgbà tẹ́mi náà kéré ní tí ò jẹ́ kémi láìkì kìíní ìbílẹ̀ ni màá sọ tó tọ́ fún yín kìíní ìbílẹ̀ wa tó ti yẹn àṣà ìbílẹ̀ wa wípé àwọn tó ń ṣìlò yẹn tó máa rọ́mọ lọ́mọ tó máa kálé pè tó máa ṣe àwọn yẹn mo ṣe gbà tí mo wá ń dàgbà tí mo ṣe philosophy tí mo ṣe African religion kankan báyẹn ló wá yé mi pé àwọn tó ń ṣìlò yẹn orí wọn ò pé ni. Ó dáa. tó ti yẹn. ẹ jọ̀ọ́ ẹ yẹ ń béèrè yìí lásìkò tá a wá wáyé torí tó mú mi béèrè pé kí ló dé pé agbára pé ṣe alágbára bá alágbára ò ṣẹ̀yìn bí wọ́n ṣe ń pa kúkúrú pa gígùn lẹ̀ Yorùbá lásìkò yìí torí àwọn kan ní ẹ ṣe fẹ́ sọ pé lágbára ńlẹ̀ Yorùbá ní ẹ ṣe fagbára yín gbára yín lẹ̀ kúrò lọ́wọ́ àwọn tí wọ́n ń ṣekú pa yín nípakúpa kí ló dé tí àwọn Fúlàní kan wá ń gba ẹ̀mí àwọn èèyàn wa. ṣe mọ nǹkan tó dé táwọn Fúlàní torí pé ìyẹn ni pé àwọn èèyàn wa sọ̀rọ̀ mi wọ́n gbà wọ́n láàyè wọ́n bá wá tó ti yẹn. ìkejì ni wípé àwọn kan ń bẹ̀rù ìjọba irú tẹ́báwo tí Gani Adams bá ń sọ̀rọ̀ sọ̀rọ̀ mi níjọba tẹ́yọ̀bá ìgbẹ́ torí wọ́n ti tì wọ́n mọ́ lérí nǹkan kan báyìí wọ́n ń bẹ̀rù ìjọba kí ni ìjọba máa ṣe ṣùgbọ́n àgbàgbé ní tí wọ́n ń pè ní metaphysical sum tí mo sọ ní philosophy yẹn ṣé eré agbára tí Yorùbá ní sọ̀rọ̀ mi agbára tẹ́ ẹ̀ lè fojú rí ni ó dàbí agbára àdúrà ẹ̀ lè fojú rí ẹ̀ lè gbá mú ọ̀pọ̀lọpọ̀ agbára ta nílẹ̀ Yorùbá ṣe mọ̀ ó wà metaphysical tí àwa ní philosophy sọ pé metaphysical agbára tẹ́ ẹ̀ lè rí tẹ́ ẹ bá gbé yẹn lọ kóòtù ó ṣòro láti proof tí ó ti yẹ yín ọ̀rọ̀ tó kọ̀ sọ lẹ́fi lè sọ tí Yorùbá bá sọ pé àjẹkúlé ni ọmọkú lánàá ta ni mọ̀ pé àjẹ́ àná ló pọ̀ mọ́ tó kú yẹn sọ̀rọ̀ mi yẹn tó ló sọ pé wàá rí mbẹ̀ yẹn tó tí ò bá tàka ọ̀pọ̀lọpọ̀ àwọn àjẹ́ yẹn wọ́n dẹ̀ ń tàka ọ̀pọ̀lọpọ̀ kọ́ wọ́n máa dákẹ́ ní àwọn àgbàlagbà tó jẹ́ àjẹ́ gidi wọn ní sọ̀rọ̀ so ohun tó yẹ ká profit tó yẹ ká múlò láàmúlò yí pé agbára wa ẹ lè lọ fi gbéyàn lọ court kẹwìn torí ẹ máa béèrè pé proof dà ṣé nǹkan tí mo sọ yẹn but àwọn ọba wa lèmi bá wí tẹ bá wo gbogbo àwọn ayé àtijọ́ yẹn tẹ bá nǹkan sọ pé history ṣe pàtàkì nìyẹn àtàwọn oní tíátà tó ń tà wọ́n dẹ̀ ń tà láti fi hàn wá ohun tó ń ṣẹlẹ̀ látijọ́ but àwa ìsìn lọ́kọ̀ ẹ̀ pé orí wa ò pé so ní tí mo ń tà láti sọ ni pé ṣe rá àwọn ọba láyé àtijọ́ àwọn ló máa ń wá àwọn alágbára àwọn babaláwo àwọn ọba ló máa ń bá wọn wá alágbára ẹ wo táwọn ọba bá ti gbọ́ pé alágbára kan wà níbì kan wọ́n á pè wọ́n dẹ̀ rẹ́dì láti pín á ní àwọn máa pín ìjọba àwọn sí méjì ṣọ́dọ̀ mi yẹn báwọn á kó apá kan fún ìmí àlóhùn á fún lọ́mọ àwọn ẹni yẹn lè jẹ ẹrú o
ǹgbọ́n tó bá tí babaláwo bá dáká tó ní ẹnìkan máa wọ̀lú agbálagbára ńlá ni á gbà wá sílẹ̀ irú ẹ̀ ní Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ yẹn lọ́rọ̀ mi yìí alágbára ni ṣùgbọ́n wọ́n ní kó lọ pa ni ṣùgbọ́n nígbà tí wọ́n jẹ́ kó mọ̀ pé alágbára ni wọ́n dálẹ̀ wọ́n dẹ̀ fún ọba fún ní nǹkan bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bá lọ wo history Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbára ọba máa ń wá wọn káàkiri bó ṣe ń wá àwọn philosopher yẹn náà ni tó bá ti wá gbọ́kọ́ ẹni lágbára wá ní kó wá jókòó táwọn kó máa bá wọn dáàbò bò wọn á fún lóyè wọn á dá lọ́lá so àwọn ọba wa ti sìn yìí tó yà mí lẹ́nu nínú wọn pé mi ò mọ nǹkan tó ṣe wọn ò bí èyí kan tẹ́mi lè rẹ̀ pé kò sí ìfẹ́ tó wọn ò nífẹ̀ẹ́ àwọn aráàlú wọn mọ́ bíi tàtijọ́ bóyá nítorí pé nǹkan tó tún fà náà ni tí n bá tún ronú síwájú tí mo ronú síwájú pé iṣẹ́ wa gbọ́dọ̀ ronú síwájú ká ronú sẹ́yìn bóyá nítorí pé àwọn kan ló ń darí wa bíi ti àtijọ́ mọ́ wọ́n wá fi gbogbo ẹ̀ lẹ̀ fún ìjọba ṣùgbọ́n ó yẹ káwọn rò wípé nítorí pé ìjọba tó wà níbẹ̀ ní ìsìn ò pa àṣà wa àwa náà fẹ́ kọ́ pàṣà wa rẹ́ wọ́n dá wọn sí òun ló yẹ káwọn á máa pìpíà fún ọjọ́ iwájú pé tó bá ṣe dáadáa bóyá Ọlọ́run lè gbàgbára padà tó ṣe dáa kí wọ́n máa lónú tó dáa torí tẹ́ bá ní Ọlọ́run ní gbàgbára padà lọ́wọ́ àwọn olóṣèlú torí àwọn náà ṣì lò ní Ọlọ́run fi gbà lọ́wọ́ wọn tó ti yẹ yín táwọn bá wá ń hùwà tí wọ́n ń hù láyé àtijọ́ yẹn tí wọ́n ń wá àwọn èèyàn pé àwọn ẹwọ ọba kéde tí nǹkan kan bá ṣe ẹ̀yẹ́ pẹ́yì àtijọ́ ni gbogbo nǹkan ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá yìí àwọn ọba yẹn ti ní káwọn alágo kọ́ lu aago nǹkan báyìí ṣe wọ́n ń pa wá o ta ló lè bá wa ṣẹ́gun ẹni tó ń pa wá yìí tó bá ti lè ṣe màá dálé ilé mi àtọ̀nà mi sí méjì àbí màá fún ẹ lọ́mọ mi màá fún ẹ lóyè táwọn bá lu agogo jẹmọ ọ̀pọ̀lọpọ̀ ò gbọ́ alágbára mi wà tí ò jẹmọ ohun tó ń do oníkàlùkù ọ̀tọ̀ọ̀tọ̀ tó ti yẹn ẹlòmíà dẹ nìyà kí ló máa ṣe fún mi torí orí inú dúdú ló máa mórí yá ẹ wo nílùú òyìnbó tá a wà yìí gan ẹ wo ẹ̀pàápàá lamẹ́ríkà yẹn láti long time lọ́sìn ṣe dì sí long time ni wọ́n ti ń ṣe ní 17 something 16 something táwọn Amẹ́ríkà tó ọ̀daràn kan bá ṣe nǹkan wọ́n á ní tó bá lè bá wọn rí wọ́n á gbé káàkiri pépà gbé pé tó bá ti lè bá a mú ọ̀daràn yìí o wọ́n yá $1 million làwọn máa fún yín tó ọ̀pẹ́ tó bá ní agbára tí ò ní kọ́bọ̀ ó máa lọ sí àbí ò ní ṣe bẹ́ẹ̀ni so up till now ni wọ́n ti ń ṣe lamẹ́ríkà pé nǹkan tí ẹni ìbáyìí ṣe bá àwọn olówó kan ń ṣe pé ẹnìkan jí mi lọ́mọ àbọ̀ṣe kìíní kan tó bá lè bá mi ẹni tó bá lè bá mi rí ọmọ yẹn máa fún níye báyìí ẹ máa jẹ́ kéèyàn ní ìwúrí ní tí wọ́n ń ṣe láti jọ́ nílẹ̀ Yorùbá náà nìyẹn ọba máa wúyàn lérí ànáùnsì síta ta ló ń dààmú so tí àjẹ́ tó wà ládùúgbò bá gbọ́ wípé ta ló lágbára láti lè bá wa ṣe àwọn arábí ìlọ́ṣẹ́ tó bá dẹ̀ jáde tí wọ́n ní tẹ́mi ṣe láìka àtijọ́ àti Amẹ́ríkà ni pé tó bá sọ wọn àmúṣe o so ó yẹ káwọn ọba wa jáde síta alágbára jura wa lọ ṣe mọ̀ pé ẹ bá gbọ́ tó bá ń ṣe ìtàn ọba náà wọ́n ní gbogbo àwọn alágbára ló máa ń dá agbára jọ tó ń gbé fọ́ba tó bá fi ń dá alágbára àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n sọ fún wa àwọn èèyàn máa ń dá agbára jọ ni so àwọn àwọn tó lágbára pọ̀ ń lu ọmọ kékeré mi wà ṣùgbọ́n tó bá announce pé ẹgbọ́n ọkọ nílé gbọ́gbọ́ ẹni tó bá lè bá wa ṣẹ́gun àwọn Fúlàní yìí o àbí tí ó máa lé wọn lọ nǹkan báyìí la máa fún ẹni yẹn á jáde sí ṣàṣẹ tí ò ní kọ́bọ̀ lọ́dọ̀ máa kọ́lé bíi pálásì fún kò wà ní jáde ibi tó lọ́n tó rí pé ẹ̀bùn tó ní ibi tó lọ́n ti fẹ́ bless òun nìyẹn ohun tẹ́mi ṣe láìkì Chief Sunday Ìgbòho nìyẹn pé mo ní ọ̀jọ̀gbọ́n pé ó ti lówó débi tí hàn lówó dé ṣùgbọ́n ìfẹ́ tó ní ìyẹrí nǹkan tí ìfẹ́ ṣe pàtàkì nìyẹn ìfẹ́ tó ní lónìí màá lọ fèsì àwọn ará bíi bí n bá máa lọ sí kí n lọ sí torí mo fẹ́ gbèjà àwọn yẹn so táwọn ọba yẹn náà bá nífẹ̀ẹ́ bí wọ́n tẹ̀ lágbára ṣùgbọ́n ẹ̀ kéde síta torí tẹ bá kéde síta àwọn kan á jáde tẹ́lẹ̀ ìkéde síta tẹ máa kéde síta ẹ̀ ń fi ìwúrí sí àwọn tí ò fẹ́ jáde á jáde torí ìwúrí tó wà ńbẹ̀ yẹn so àwọn olówó wa náà wọ́n ní lọ́wọ́ àwọn olówó wa náà yẹ káwọn náà kéde síta mo wà ní ọba ẹrù mo fi ṣàpẹẹrẹ ní o mo lówó yẹ wúru Dangote yẹn Dangote bó ṣe lówó tó dẹ́pọ̀ ní olólówó jù láfíríkà ó rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní north kí nìyẹn ò yẹ kó dé bíbà yìí gan tó bá announce pé ẹni tó bá ní agbára láti lè lé àwọn tó ń wá láti ta yẹn Fúlàní tó ń wá láti ta tó wá ń da Nàìjíríà rú nǹkan báyìí ni màá fún bóyá 10 million ní àbí 50 million ẹ rò pé ẹni tó tálákà tó yàwó ká ọ̀pọ̀lọpọ̀ tó máa ń lágbára wọn ń ṣèyàn wọn ń ṣèyàn wọn fi ń kì wọn ni so ẹni tó wá rí pé opportunity ni fún mi láti jẹyàn
kò wá ní jáde síta láti gba 50 million yẹn. So àwọn olówó Haúsá ní lọ́wọ́, àwọn olówó Yorùbá náà ní lọ́wọ́, torí wọn ò lè ronú. Tí mò ń sọ nípa kéèyàn lè máa ronú nìyẹn, business wọn lọ́kọ̀, kéèyàn dẹ̀ ní ìfẹ́. Ṣẹ́rí àìronú, ṣẹ́rí ká máa ronú jinlẹ̀ yẹn wúlò gan. Ká máa ronú jinlẹ̀. ṣé Nǹkan mọ̀ pé lọ́ọ̀lù kí la ṣé mọ̀ pé irú àwọn Dangote àwọn olówó yẹn náà ò lè dédé jáde fúnra wọn bí ìbá ṣe pé ìjọba ṣé mọ̀ pé ìjọba náà lágbára tí ìbá pé ìjọba fún rẹ̀ náà bá fóun tẹ̀lú tàbí fi agbára yẹn fún wọn pé ó yá àfún ọ láàyè. no ṣẹ́rí nǹkan tí mo ṣẹ́rí agbára tá à ń sọ, agbára tí ṣe mọ̀ pé agbára tá à ń sọ yà agbára pé ẹ mọ̀ pé agbára tó wà nílẹ̀ Yorùbá pọ̀, nílẹ̀ Haúsá náà àwọn agbára kan wà tí àwọn máa fi ń jà. Ṣẹ́rí agbára yẹn ní tó ń dùn èmi ni pé tẹ bá lè tí kìíní ìbá lè dọ́dọ̀ ọ̀dọ̀ Ọọ̀ni of Ifẹ̀ àti àwọn ọba tó ṣe pàtàkì nílẹ̀ Yorùbá. Ṣẹ́rí agbára tá a ní tẹ́yìn ò mọ̀ ó le ju tòyìnbó lọ. èmi ní Àṣàní tó wà nínú Àṣàní and Àdùkẹ́ Foundation. Mo fi àsìkò yìí pè gbogbo wa, ọdún yìí tún ti dé, the 3rd International Àdìrẹ and Cultural Festival. Ọdún gbogbo wa ni o. Mo rọ gbogbo èèyàn, ẹ tú yàyà jáde, ẹ jẹ́ ká wá gbé nǹkan tó ṣe tiwa, ẹ jẹ́ ká wá gbé lárugẹ, ẹ jẹ́ ká wá di àṣà wa mú. Oríṣiríṣi eré, orin, ìdíje àdìrẹ láàárín àwọn ọ̀dọ́ àtàwọn obìnrin. Ẹ lọ sórí ayélujára wa www.asaniandadukefoundation.com.ng. ẹ lọ tẹ participate, kẹ́ẹ̀tún tẹ sponsor láti ṣe agbátẹrù ètò ọdún àdìrẹ and cultural festival. Ọ̀pọ̀lọpọ̀ gan àti ẹ̀ máa wò wípé níbo la ti lè rí àdìrẹ ojúlówó tá à ń sọ̀rọ̀ èyí rà. Ní ọjọ́ àjọ̀dún ẹ rí àdìrẹ lọ́pọ̀ yanturu. Kó tó wá tó ọjọ́ àjọ̀dún ẹ lè kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo ti fi sílẹ̀. Ẹ dẹ̀ lè wá sí ibùdó wa níbi tá a ti jókòó, tá a ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́, tá a dẹ̀ ti ń ṣe àdìrẹ ní ọ̀pọ̀ yanturu. Ẹ fẹ́ fàdìrẹ ṣe ìgbéyàwó, ẹ fẹ́ fi ṣe ìkómọ, ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ni ẹ tiẹ̀ ní àríyá tẹ́ fẹ́ ṣe, a lè ṣe àdìrẹ tó jẹ́ customize fún yín. Lẹ́ẹ̀kan sí ẹ pè 08034720409. ẹ ṣeun. Nítorí agbára tá a lè fojú rí ni. Ẹ wo ìmọ̀ràn secondary school gbà kan, ìjà kan ṣẹlẹ̀ ní Somali, àwọn US wọ́n lọ, wọ́n dẹ̀ ní general kan, general yẹn gbowó. Sọ́rí gbogbo plane táwọn US ń gbé bọ̀ báyìí, helicopter tó ń gbé bọ̀, sọ́ba ti ń wọ ìlú yẹn ó kàn já ni. Táwa ti ń wọ ìlú yẹn ó kàn, kò sẹ́ni tó sá fún Amẹ́ríkà tó fi sá kúrò mẹ́. Nǹkan tí mo sọ yìí, táwa ti ń wọ ìlú yẹn ọmọ àwọn kan lágbára nílẹ̀ Yorùbá tẹ́ pé tí ogun bá ń bọ̀, tí ẹ bá gbogbo nǹkan tẹ bá ń gbé bọ̀ bójá mọ́tò ni, ó kàn máa lọ jáàmù ni, á lọ máa jáàmù, á lọ máa forí sọ́ra wọn. Àbí kéńjì yẹn wọ́n lè ṣe tẹ́ pé wúrú agbára ta nílẹ̀ Yorùbá tí àwọn ọba wa, àwọn olówó wa ó yẹ kó gbé rìsáàsì jáde tẹ́pẹ́ mi làwọn tó wà lókè yẹn ni. Ó yẹ kó ní Yorùbá, ẹgbẹ́ Yorùbá kan bí Agbẹ́nifẹ́re yẹn fún bá a ṣe máa dáàbò bo agbára ta nílẹ̀ Yorùbá, tá a ṣe máa ṣe rìsáàsì lórí. Eléyìí tí gómìnà tẹ́lẹ̀ rí Rótìmí Akérédolú tó initiate Àmọ̀tẹ́kùn ńkọ́. Mi ò gbọ́ yín dáadáa. Gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ Ondo Rótìmí Akérédolú tó ṣaláìsí, wọ́n initiate Àmọ̀tẹ́kùn pẹ̀lú àwọn gómìnà yòókù ńgbà yẹn. Wọ́n initiate Àmọ̀tẹ́kùn yẹn ń kọ́ lónìí. Kí lẹ lè sọ? Mo ti gbọ́ yín nísìnyí, mi ò gbọ́ tẹ́lẹ̀. Mi ò gbọ́ nǹkan tẹ́ sọ tẹ́lẹ̀ tí. Lórí ọ̀rọ̀ Àmọ̀tẹ́kùn, ṣé ẹ mọ̀ wípé gómìnà ìpínlẹ̀ Yorùbá kan Rótìmí Akérédolú ti ìpínlẹ̀ Ondo nígbà kan, wọ́n initiate Àmọ̀tẹ́kùn pẹ̀lú àwọn gómìnà yòókù. Wọ́n gbé Àmọ̀tẹ́kùn sílẹ̀ láti kojú àwọn ìṣekúpani yìí. Irú yẹn ńkọ́ ṣó ṣiṣẹ́? Mo gbọ́, mo rí fọ́nrán kan tó ń sọ pé àwọn Àmọ̀tẹ́kùn ń pààyàn. Ṣé rí nǹkan tí àwọn bàbá wa ń ṣe tó ń sọ pé tá a bá ń ṣe bí wọ́n ṣe ń ṣe yóò lè rí bó ṣe yẹ kó rí. Bẹ́ẹ̀ náà ní ti àwọn Christian náà. Nígbà tí àwọn ẹ bá rí ayé àwọn Babalọ́lá yẹn, àwọn Ọ̀ṣọ́fà, bí wọ́n ṣe gbé kalẹ̀ àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ mọ́. Ẹni tó bá dẹ̀ máa ṣe nǹkan tó máa ṣe dáadáa gbọ́dọ̀ mọ́ inú yín mọ́. Ṣé rí bí àwọn baba ńlá wa ṣe ń ṣe nǹkan ni pé tẹ́ bá fẹ́ dá ẹgbẹ́ Àmọ̀tẹ́kùn tó dá sílẹ̀ yẹn, mi ò mọ̀ bóyá wọ́n ń lo, mo rò pé mi dẹ̀ ṣe rò pé Àmọ̀tẹ́kùn yẹn wọ́n ń lo nǹkan ìbílẹ̀ ń bẹ̀. Ẹ̀yin tẹ́ bá fẹ́ kí àwọn èèyàn kó wọ àárín yín, torí àwọn Fúlàní kan ti wà tó ti pẹ́ ńlẹ̀ Yorùbá,
tọ́rọ̀ mi àwọn haúsá kan ti pẹ́ tó ti wà nílẹ̀ yorùbá táwọn èèyàn lò bí àmì tó ti ṣẹ̀dá àwa yorùbá ti tètè nǹkan tá a problem ta ni a ti tètè máa ń gbára léèyàn a ti tètè máa a ní ìfẹ́ a dẹ̀ máa ń kóyàn mọ́ra àwọn ẹ̀yà míì náà ń ṣe ṣùgbọ́n wọ́n ó ní gbogbo nǹkan ló ní àtúwọ̀ntúnwọ̀nsì nílùú òyìnbó tẹ̀ wà yìí tẹ́ ẹ̀ bá ti jọ ẹ bá jọ mọ ṣáàrẹ̀ àwa táwa ń bí ta ní ta gba nationality gan ó níbi tí ẹ lè ti ṣiṣẹ́ tó ti yẹ yín ó ní ipò tẹ́ ẹ lè dé ó ní nǹkan tẹ́ ẹ lè ní ẹ fẹ́ ra ilẹ̀ ní ìsìn ẹ lè ra ẹ ṣe rí ilẹ̀ tẹ́ bá lẹ́ ẹ ní àbí ilé tẹ́ ní ẹ̀yin kọ́ lẹ ní ilẹ̀ ẹ lè ní ilé ṣùgbọ́n nǹkan lẹ ní ilẹ̀ so tẹ́ bá fẹ́ ṣe á ní ẹgbẹ́ lẹ́yìn kẹ́ máa gbé lọ áfíríkà ni so wọ́n ń ṣe nǹkan láti fi dáàbò bo ara wọn torí ọjọ́ iwájú but àwọn tó wà nílé ó dẹ̀ ọmọdé ń bẹ mí ẹ̀kọ̀ọ̀kan tí n bá rí professor ẹ máa rí pé mo máa ń bá sọ̀rọ̀ professor Yínká torí pé mo pọ̀ professor Yínká ajìjàgbara ni wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ ìlú wọn wọ́n dẹ̀ gbé ògo yìí lọ Yorùbá dání gan wọ́n dẹ̀ máa ń gbọ́ tí wọ́n bá wọn sọ̀rọ̀ máa ń bẹ̀ wọ́n ni pé tẹ́ bá ti ń rí àwọn tó wà lókè yẹn máa bá wọn ẹnìkan ò lè dá ẹnìkan dájà aládàáṣe bọ̀kọ́ máa fi tó àwọn yòókù létí bí àwọn professor Abímbọ́lá yẹn náà tó nígbàgbọ́ pé nǹkan wà nílẹ̀ wa tó dẹ̀ ṣe pàtàkì so ó yẹ kó ní àwọn ẹni yẹn tó bá máa ṣe kìíní yẹn wọ́n máa múlẹ̀ ilẹ̀ Yorùbá ni wọ́n máa múlẹ̀ ni ẹ rí ní àwọn ọba yẹn gan pẹ̀lú àwọn ìjòyè wọn tó bá fẹ́ ṣe nǹkan kan wọ́n á ní ká wá múlẹ̀ ẹ̀yin ìjòyè yìí ṣọ́rọ̀ mi yìí ní tá a fẹ́ ṣe ẹ wá múlẹ̀ nítorí tẹ́ ẹ bá múlẹ̀ ẹni tí ó bá múlẹ̀ ilẹ̀ á dà àwọn tó fún wa ní Àmọ̀tẹ́kùn yẹn tó bá múlẹ̀ ìyí tó bá jẹ́ kí ìbáṣọmọ Yorùbá gidi nínú wọn ilẹ̀ tó bá dẹ̀ lọ sọ àṣírí wọn fún pé à ń bọ̀ ń bá yàbá ilẹ̀ á mu so ọ̀nà kan tó fi lè protect agbára ta nílẹ̀ Yorùbá ni pé gbogbo tá a bá fẹ́ ṣe ẹ̀yin tẹ́ bá fẹ́ wà nínú ẹgbẹ́ yẹn gbọ́dọ̀ múlẹ̀ kẹ́ni tó bá dẹ̀ dalẹ̀ ilẹ̀ á dà ṣé ọ̀rọ̀ tí mo sọ yé yín. àgbọ́yé. so àwọn èèyàn ní òrogbo tó òyìnbó bá ti ṣe nǹkan á wo bó ṣe máa dé tó bá ti ṣe nǹkan á mọ bó ṣe máa dé ṣùgbọ́n àkọ́ máa ń ṣe nǹkan akọni nìkan ní tó kó bá wọn mo gbọ́ pé kíní yẹn mo ṣẹ̀wò láìpẹ́ ìyẹn fọ́nrán yẹn tó sọ pé àwọn kan ti lọ parapọ̀ mọ́ wọn ẹ wo tí wọ́n máa ń sọ tí àwọn federal government náà máa ń sọ wọn á ní Kaaba wà ní gọ́ọ̀mẹ̀ntì wọn nígbà tí wọ́n múlẹ̀ tọ́rọ̀ mi tó bá múlẹ̀ ẹni tó bá dà wọ́n kò sẹ́ni tó máa fúnra rẹ̀ ló máa jáde nígbà tó bá dédé yí lulẹ̀ tó pọ̀ tó pẹ̀jẹ̀ tó kú ẹ ti mọ̀ pé Kaaba tó wà láàrin yìí nìyẹn tó ti yẹn kọ́ máa múlẹ̀ tẹ́ bá múlẹ̀ ẹni tó bá dà yìí wọ́n á mu so ó yẹ ká ní bá ṣe máa ṣe àṣà tìbílẹ̀ wa bá ṣe máa protect ẹ wo àwọn òyìnbó nísìn wọ́n ní agbára ṣùgbọ́n wọ́n ti lọ lo agbára wọn wá ti fi sáyẹ̀nsì gbé ṣé à ń gbọ́ nǹkan tí mo sọ. torí tí n bá ń ṣe analysis nígbà mi philosopher science báwo wọ́n á rí pé àwọn òyìnbó yẹn àwọn náà lágbára ẹ̀rí níbi báyìí ẹ̀rọ àwọn rosicrucian àwọn olówà ní rosicrucian àwọn alágbára yẹn àwọn philosopher kan ló wà ń bẹ́ẹ̀ tó lọ́jọ́ ní ẹgbẹ́ yẹn tọ́rọ mi wọ́n wá ń kọ́ nǹkan tó ń pè ní mí mọ́ nǹkan tó máa pè ní natural law àwọn òfin tó délé ayé ìwọ kò gbọ́dọ̀ jalè ìwọ kò gbọ́dọ̀ purọ́ àwọn òfin yẹn làwọn fi ń ṣe iṣẹ́ ṣe lọ fi ń ṣe agbára tó ṣe yín torí àwọn òfin yẹn ṣe rí òfin yẹn lásán láì ṣe pé ti ṣẹ́ ẹni tẹ́ bá mọ òfin yẹn pé ìwọ kò gbọ́dọ̀ gbàyàwó níyàwó ìwọ kò gbọ́dọ̀ gbalẹ̀ onílẹ̀ ẹni tó bá mọ orúkọ tí ilẹ̀ ń jẹ́ ẹ wá pé ilẹ̀ ẹwẹ́ ní ìgbàlẹ̀ mi ìwọ orúkọ tí ilẹ̀ ń jẹ́ bá ń gbẹ̀san o ẹ̀sán áké ilẹ̀ àṣìṣe torí ẹ ti pè so àwọn òyìnbó kí ni wọ́n ṣe tiwọn torí wọ́n modify nǹkan tiwọn ṣùgbọ́n àwa ò modify tiwa kò sì fi sílẹ̀ èyí tó jẹ́ pé a máa ní lọ síwájú nìyẹn òyìnbó bíi tí mo lọ ní pé ṣe pé òyìnbó ṣe atomic bomb àwọn Amẹ́ríkà yẹn France wọ́n ní atomic bomb ó yẹ káwa náà wá bá ṣe máa lọ kó àwọn nǹkan tá a ní tá a lè fi ṣe agbára tá a lè máa tà tẹ́rí bíi tèmi ronú dé nígbà tí mo ṣe philosophy of science ẹ̀ tí n bá rò pọ̀ mọ́ ti ṣe wa pé ó ní ọ̀nà tá a lè fi ṣe nǹkan tiwa tá a máa tà ẹ worú ayẹta àbí táwọn ọba lọ ní ẹgbẹ́ kan tó dálẹ̀ ní Yorùbá tó ń bójú táwọn ló wọ́n finance àwọn pé kí lẹ̀ ń pè àwọn ṣọ̀rọ̀ kí táwọn kan bá wà ní plane tí mọ́tò bá àbí mọ́tò bá l'accident àwọn tẹ̀ láwọn tó confam ẹ̀ fún mi àwọn tó lọ sógun yẹn ọmọ Yorùbá ẹnìkan gbà tá à ń ṣiṣẹ́ ní library nífẹ̀ẹ́
ó sọ fún mi dẹ ọmọ kan tí mo fẹ́ punish ní school òun náà ni bàbá ẹ̀ ti dì í nígbà tó máa pa lójú ogun báyìí tó ti rò pé ọmọ ẹ̀ ti rò pé wọ́n ti dàbọ̀ wọ́n ti rò pé ó ti tán ọkọ̀ bára ẹ̀ lé ni tọ́rọ̀ mi ó máa bára ẹ̀ lé ni tí plane bá jẹ́ máa rẹ́ lómi ó máa bára ẹ̀ lé so orú nǹkan tó yẹ ká máa ṣe ká wá bó ṣe máa fi pawó báwọn òyìnbó ṣe ń fi ìbọn wọn machine gun wọn tọ́rọ̀ mi mo sọ pé kéèyàn máa ronú jinlẹ̀ ṣé ní tá a bá ronú tàtúká àwọn agbára wa ya lè máa tà á ṣùgbọ́n òyìnbó ibi tí mo fẹ́ caution tí mo fẹ́ make ẹ̀ ni pé ṣe rí tí àwọn òyìnbó tẹ bá ń ṣiṣẹ́ níbi tó ti wà ní nuclear power yẹn àbí ibi tó ti ń ṣe machine gun yẹn àbí gbogbo tó fi ń jagun yẹn tẹ́ ẹ bá ṣiṣẹ́ ọmọ ìlú wọn ó níbi tí ẹ lè wọ̀ ó níbi tẹ́ ẹ lè dé nígbà àwọn nǹkan tá à ń jẹ yìí ó níbi tí wọ́n ní fi hàn yín tí àmọ̀ kan Yorùbá sọ̀rọ̀ kan ní kinní kan tí àgbàlagbà fi kinní kan kò ní fi hàn tó bá fi lè lọ́wọ́ kinní kan. tí àgbàlagbà fi ń jẹ̀kọ́ abẹ́wé ló wà wọ́n fi hàn ọmọdé. Wọ́n ní kinní kan tí ẹ bá fi hàn ẹ̀ ní fi hàn ẹ bá tún fi hàn ẹ̀ ní jẹ́ ó ṣe kinní kan wọ́n ní bá ṣe ń pòwó yẹn sọ àwọn òyìnbó mọ ìtumọ̀ kinní yẹn agbára tí wọ́n bá ní àní pé à ń ṣe bisikíìtì bá ń ṣe kinní yẹn ẹ máa ṣiṣẹ́ bẹ́ẹ̀ ṣe ṣùgbọ́n tẹ́ ẹ bá ti ṣe fámìlì yẹn wọn ò ní fi àṣírí nǹkan tó ń fi sí tó fi ń dòun wọn ò ní fi hàn yín. ẹ sáré fún mi ìṣẹ́jú kẹyìn èèyàn wa ẹ jọ̀ọ́ Alani Nightingale mo mọ̀ pé kì í ṣe àìmọ̀fó lóko yín ẹ̀yin tẹ́ ti máa ń wo ìkànnì wa Alani Nightingale ní ọ̀rọ̀ kan láti bá yín sọ àmọ́ ṣáájú mo fẹ́ kẹ́ mọ̀ wípé ó ṣe pàtàkì kẹ́ subscribe báyìí sí Alani Nightingale kẹ́ ẹ láìkí wọn kẹ́ ẹ follow wọn ní gbogbo social media handle ní YouTube ní Facebook ní TikTok Instagram X àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ subscribe fún wọn gbogbo social media handle pátá orin wọn tí wọ́n pè ní Ajágbéegun kí ló túmọ̀ sí Ajágbéegun ṣé kájágbéegun yẹn ni ó túmọ̀ sí ni àbí kí gan ni ẹ lọ gbọ́ orin yẹn ó kún fọ́fọ́ torí àwọn orin ọlọ́gbọ́n àwọn tó ti mà Alani Nightingale mọ̀ tá à ń sọ ẹ lọ wò ó kẹ́ subscribe kẹ́ follow kẹ́ comment ẹ jẹ́ kó yé wọn pé àtòrí Bembeyeke gan lẹ ti wá wò ó tèmi tí ń tòótọ́ mo nífẹ̀ẹ́ yín ẹ gbọ́ ohun tí Alani Nightingale tó ní fún yín. How you all doing, beautiful people? I am glad to bring it to you that the song that we have all been waiting for, that is Ajágbéegun, is now available on all streaming platforms. That is Ajágbéegun by Alani Nightingale. Just go right there, search Ajágbéegun by Alani Nightingale. It's available for streaming and you can share with your folks too. However, for those of you who are unable to win some things in the last challenges that we threw, in the last giveaways that we did, don't worry about it. I mean, we got more giveaways to do. I mean, there are a lot of goodies. I mean, smartwatches, phones, these are Apples, you know, and they are pretty much open. You know, a lot of things, Apples, iPads, and all whatnot. So, what you got to do to participate? Just go and listen to the new song, Ajágbéegun by Alani Nightingale. Like I said, it's available on all streaming platforms because we are going to be throwing some challenges. We are going to be throwing some questions about this song very soon. So just be ready. Keep in touch. Very soon, we are going to be doing some more challenges and we will be doing a lot of giveaways. Bye for now and thank you. But àwa Yorùbá àti nice ju àwa naive tọ́rọ mi ẹni tí mẹ́nìkan lé ní ẹ wo àwọn màmá tó máa ń wá lọ òyìnbó ló ràn wọn wá o ní màmá Ọ̀ṣun tó lóyìnbó yẹn ẹ fi gbogbo àṣírí Ọ̀ṣun hàn òun á gbé lọ sí ìlú òyìnbó àwọn òyìnbó á fi ṣagbára gidi àwọn á ronú critical thinking wọ́n á ṣe lè lórí wọ́n á fi ṣe nǹkan tó wà mọ́ àtàfẹ́ yìí tó yẹ káwọn ọ̀jọ̀gbọ́n kan wà tí ó máa jókòó tọ́rọ mi pẹ̀lú àwọn agbára ẹ ṣe rí àwọn òyìnbó náà ẹ bá wo philosophy of science tá a ṣe ó máa wà interesting o ẹni mọ̀ pé tẹ́ ẹ bá kọ̀ nǹkan ẹ máa fi sórí ẹ má fi jẹun nígbà tá à ń ṣe philosophy of science yẹn wọ́n jẹ́ ká mọ̀ bí kíní medicine tá à ń ṣe medicine táwọn olóyìnbó ṣe ló ṣe bẹ̀rẹ̀ àwọn tó ṣe philosophy yẹn tó ní ìmọ̀ science yẹn wọ́n wá rí i pé nǹkan táwọn mọ̀ theory làwọn mọ̀ wọ́n wá lọ bá wọn ṣe ọ̀kan pa ọkàn ní baba oníṣègùn wọ́n wá lọ bá àwọn bàbá oníṣègùn tó mọ̀ nípa ògùn pé wọ́n ti mọ̀ pé káwọn tó dáyé àwọn bàbá kan ti mọ̀ nípa ìwé àtegbò tó ṣe ń lò torí bá ń fún ọ̀kí ló máa fún wọ́n wá lọ bá wọn wọ́n wá pè wọ́n sí class
àwọn tó ti wà ní yunifásitì wọn á pè wọ́n sí class wọn á jọ máa ṣe èyí tó jẹ́ wà ní engineering section wọn á lọ bá àwọn mechanic roadside mechanic yẹn wọn á pè theory tó mọ̀ wọn á fi hàn wọn á jọ ṣe nǹkan tó wọn wá forúkọ ẹni yẹn sí ìgbà míì wà tẹ́ pé ẹni yẹn táwọn fẹ́ ṣe ẹni yẹn ló wá suggest nǹkan tó better ẹ̀ nígbà tó bá àwọn ló lè ṣèwé àwọn ló lè kọ̀wé nígbà pé kí wọn ṣe rí tẹ́bí tá bá ti ń dúró lórí òtítọ́ ẹ máa lọ síwájú sí ni òyìnbó ní òtítọ́ àti òdodo ṣe rí bàbá tó jẹ́ mẹkáníìkì yẹn kò mọ̀ ó kò mọ̀ pé pòfẹ́sọ̀ yẹn gan ò mọ̀ nípa kìíní yẹn nígbà tó bá fi wá hàn pòfẹ́sọ̀ yẹn wá jẹ́wọ́ nígbà tó bá máa ṣèwé á wá forúkọ bàbá yẹn sí. ṣé bàbá mi tó wà níta tí ò gbé èèyàn ṣé àṣírí tó bá ní kò ní fi hàn pòfẹ́sọ̀ mi kí mo mọ̀ pé ó bá ṣèwé wá forúkọ sí ìrandíran wa máa mọ̀ ẹ máa wúyàn lórí torí àsìkò wa tó ń fà wá síbẹ̀ ní Yorùbá yìí ok ẹ máa sọ̀rọ̀ lọ. torí àsìkò wa ẹ má bínú ní àárín ìṣẹ́jú àáyá díẹ̀ péréte ẹ fún àwọn èèyàn lámọ̀ràn kẹ́ dárúkọ yín ká máa ṣe lọ. ìmọ̀ràn tí mo fẹ́ fún àwọn èèyàn náà ní pàápàá àwọn ọba wa àtàwọn olówó wa àtàwọn ọ̀mọ̀wé wa agbára wà nílẹ̀ Yorùbá o àmọ́ bá ṣe máa ṣe ni gbogbo tó ń dà wá láàmú yìí tí ẹ bá lagogo síta àwọn ọba mi ò lówó ṣùgbọ́n àwọn olówó tó wà ń lù tó bá dá sí pé ẹni tí ọba ti kọ́kọ́ pé àwọn olówó wọn àwọn tó àbáwọn tó léèyàn lábúrò tó pọ̀ ìlú wa fẹ́ secure ẹ̀ o ṣé tá a bá rẹ́ni tó máa jáde síta ṣé kí lẹ lè ṣe fún ṣé a máa kọ́lé fún ni àbẹ́ máa jẹ́ kí àwọn ọmọ ẹ̀ bóyá ọmọ méjìlá máa bá ràn lọ sí ìlú òyìnbó tẹ bá kéde ẹni yẹn á jáde táwọn Yorùbá máa fi nǹkan wọ́lẹ̀ lásán báyìí mi mọ̀ bóyá rántí orin kan tó ní story kan tó sọ nípa bàbá kan tó máa lọ rí àgbo mọ́lẹ̀ ẹ fi pọpọpọ fàgbó ó máa fọ́ kìíní yẹn sí tá a bá tí ẹni tó bá ti ń bà wọ́n ilẹ̀ ló máa bá wọn jà nígbà tó bá ń bọ̀. ọjọ́ wa ti ń sáré lọ o. tí mò ń bẹ àwọn olówó àtàwọn ọba wa ni pé kó máa bá wa wádìí sọ̀rọ̀ mi àwọn àṣírí tó wà nílẹ̀ Yorùbá kó má bàa bàjẹ́ kó dẹ̀ máa bá wa kó àwọn kan tó máa bójútó àwọn ọ̀mọ̀wé tó máa bọ́ wa dáàbò bò tó máa bá wa tójútó òde àní nǹkan wá dàbẹ̀ fún àní nǹkan kí wọ́n má jẹ wá. ó dà ẹ ṣeun alàgbà Ọ̀ṣọ́tìmẹ́yìn Ìdòwú ẹ ṣeun púpọ̀ appreciate ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ rẹ o kí lè ròyìn Tóbi Fásùgbà lórúkọ mi ẹ máa wò ó kẹ máa share ẹ lóní Bẹ̀mbẹ̀yẹkẹ. Bẹ̀mbẹ̀yẹkẹ TV ìkànnì eléyìí ládùn jù ó bá fẹ́ ó gbà yìí òun ni ẹ máa wò ó.